Me do it, oh, do me, me do it, oh, do me. Me do it, me fair, oh, do me. Tí kankan bá ṣe mí, Ọlájídé ní ẹ̀bùsọ̀. Tí kankan bá ṣe mí, Mr. SK ní ẹ̀bùsọ̀. Mr. Ẹ káàárọ̀ ẹ̀yẹ yọ̀ mí. Mr. SK. Ọlọ́run mi ni wá yín tì. Thank you for always being there. Thank you for the start. I really appreciate you, sir. God bless you. God bless you. Ẹ̀yin èèyàn mi, ó ti di woro sí woro. Kí la fi ń ṣeré bí ìtọ̀mọ̀ ìjọ? Ẹ kúkú mọ̀ pé èmi nìkan náà mo lè pè yín débẹ̀ lórí social media. Èmi one and only ẹlẹ́yàtẹ̀mú. Any ẹlẹ́yàtẹ̀mú is a counterfeit. So, gbogbo yín lẹ ṣáwo ṣó. Mama ewé. Kemi Olaogun. Ọlọ́run, this is why I always respect you. Because you are part of the few bloggers. Ẹni pọ́n sẹ́yìn ẹnìkan. Mama, mo wo show yẹn mo tún ń wò. Mo tún padà sẹ́yìn. Ṣé o mọ̀ pé kò skip nǹkan pé ṣé mi gbọ́ dáadáa ni? Mo tún padà sẹ́yìn. Mo tún wò, mo tún wò. Tẹ̀rín, tẹkùntẹkùn tí, you see every emotion, you feel every emotion. Ẹ̀yin tẹ́ bá wo show yẹn lọ wò lọ́dọ̀ Mama Ewé. Mama Ewé gbé àlùjọ wọlé. Based on ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nínú donation. Mama Ewé gbé àlùjọ wọlé. Àbí ẹ jẹ́ n summarize. Ẹ̀yin tẹ́ bá wo video yẹn lọ wo video tí mo ṣe donation. So it's about Alujo singing song orin èébú for David Infinity, and nínú bẹ̀gàn ó tún yá àbùdọ̀ cast. Ní gbogbo wa wò pé ẹni ṣubú tájà bá ń sínwín ó yẹ kó mojú olówó ẹ̀ o ṣóyè yín. Then Mama Ewé did what she's supposed to do. Ajá pé Mama Ewé gan ní godmother and sin, because of course nǹkan tí mo sọ pé David Infinity ń ṣe nìyẹn. If he hears that there's a problem, he will go in and try to solve it. Ẹ̀yin lè wá time ẹ̀ sí nǹkan mi. He's trying to solve it as a godfather. Look at Mama Ewé. Mama Ewé come outside. She said she doesn't want to talk to anybody behind closed door. Wọ́n gbé dọ́kàsì wá. Wọ́n gbé àlùjọ wá. Wọ́n tún gbé yàwó àlùjọ wá gan. Níbi tọ́rọ̀ yìí tó lọ fáàsì. David Infinity lòun mi kan gbé wá bọ̀. Mo mọ̀ pé pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀, he won't even want to talk to anybody, understandable. Wọ́n ní kálùjọ explain. Ká tó analyze nǹkan tálùjọ explain, ẹ̀yin èèyàn mi. Let us refrain from kama. Mi ò mọ̀ bí mo ṣe lè put ẹ̀. Things are meant to happen. Wọ́n ní tá bá díjú kẹ́ni burúkú kọjá, ẹni rere máa kọjá náà. I don't understand, I'm a senior student. I find it, mo mọ̀ pé ẹ̀yin ò kì í help anybody, ẹ̀yin gan wà fún clash and drama ni. But don't stop people from helping people. That is one thing I would not like. Drag yín. Tẹ́ bá dẹ̀ drag mi, àjọ máa drag ara wa ni wọ́n gbẹ́nu anybody falágbàfọ̀. Àtayébáyé léèyàn tí ń ṣoore. Tẹ́yìn ò bá understand wípé some people needed help. Ẹ lè má understand because you don't render help. All you want to do is to drag all day. Àwọn speaker kọ̀ọ̀kan wà, mo gbé fún Dorcas anytime, any day. This is why we always respect her. Dorcas we always lend out hand in help. Ìgbà tí Dorcas wà ní Nàìjíríà tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀, èèyàn mélòó la rí. But ìgbà tí Tálábìkẹ́ ṣẹlẹ̀, look at Dorcas. She doesn't feel like ìgbà tí kò sí anybody to assist me. Ṣé anybody ràn mí lọ́wọ́ ni? Ṣèbí wọ́n tún bú òun ni. She render help to Alabike because she knows that ọmọ yẹn need it. The way you guys talk, sometimes I wonder pé irú èèyàn wo ni yín báyìí? Sometimes I wonder, ẹni ẹ wá ń fi Dorcas ṣe yẹ̀yẹ́ pé ṣèbọn sọ fún wípé Alábìkẹ́ tó tún wà lọ́dọ̀ ẹ̀yẹn náà. The same thing tálùdó ṣe Alábìkẹ́ máa ṣe. Wọ́n ní tẹ́ bá dijú kẹ́ni burúkú kọjá, ẹni rere náà máa kọjá náà. Tí Alábìkẹ́ ò bá wá ṣe bí ìtàlùjọ ńkọ́. Woman is meant to betray you. Bẹ́ẹ̀ni. Let me tell you one thing, like, you don't understand something about this whole issue. Maybe you have not been assisting. That's why you feel like assistance the Dorcas and she doesn't need to do it. She will always do it because bó ṣe ó ti wà nú ẹ̀, like, ṣọmọ èèyàn tí Ọlọ́run ti fi àánú ọmọ làkejì sí nínú ni kò lè help ẹ. Ẹ máa rò pé òun ló ń ṣe ni kì í ṣòun. Ó dàbí Queen Mother náà ni. Ẹ̀gbọ́n nǹkan Tálábìkẹ́ kọ́, ó ní Queen Mother and
Dorcas, only one a lot of similarity. They cannot help it. They cannot help it. They cannot help it. They will just want to help people. They cannot help it. Àwọn kan ti wà ní ayé tó jẹ́ pé wọ́n like kan máa ṣoore. Bó ṣe wà yẹn, ó lè jẹ́ nǹkan tó jẹ́ pé kò lè sùn. Nígbà tó rọ́rọ̀ Alábìkẹ́ yẹn, á kọ́kọ́ wò pé ṣé kí n dá sí. Mi ní dá sí jàre, òun ló mọ̀ òun. Tó bá tún rí pé á tún máa ṣọ́ update tí ìwọ̀n àti release ọmọdé yìí. This is them máa fìyà jẹ ọmọdé yìí ni. Á tún máa wò pé ọkàn ò lè kúrò ńbẹ̀, kò ní lè sùn, kò ní lè jẹun. There are some people like that. Kì í dẹ̀ ń ṣe gbogbo èèyàn lé ayé ni ò ní more. Bẹ́ẹ̀ ni, àwọn tó máa more. Okay, ẹ jẹ́ n sọ kíní kan fún yín. Tí Dorcas bá ń ṣoore fáwọn èèyàn tó ń bá appreciate ẹ̀, àwọn èèyàn tó ń dáwó fún Dorcas nǹkan, wọ́n mọ̀ pé ó ń ṣoore nínà. Àwọn èèyàn tó rọ̀gbà yíká, ó ní mo máa sọ fún yín pé lórí Facebook yẹn, lórí Facebook, okay, tẹ́ bá sọ pé irọ́ mo pa, ẹ wo ìgbà tó bímọ. Ẹ wo adúrú owó tó gbà, ẹ wo adúrú gift tó gbà. Why? Because the people already know that this woman, this is who she is. Tí Dorcas bá délé ní pé a fẹ́ dáwó fẹ́yàn kan, everybody will go there to go and contribute. Bẹ́ẹ̀, because number one, kò ní náwó yín jẹ. Nǹkan tó sọ pé òun fẹ́ ṣe yẹn, ó máa ṣe, ẹ dẹ̀ máa rí báyìí pé ó ṣe. Àwọn yẹn ò kì í ṣe Bukky Jesse. She will do it. Tó gbowó justice for Mohbad, tó jẹ́ pé cruise ship náà lọ fi ń wọ̀ káàkiri. Dorcas will do it. She will be there. She will be present. Kò ní lè sùn, kò ní lè jẹun if she doesn't assist people. Ẹ mọ̀ wà fọ́níwà. You cannot say that you want to use, okay, ní gbogbo èèyàn tí Dorcas ti assist. Ṣé tó bá rí, okay, ó lè ṣoore fẹ́yàn márùn-ún sí kó jẹ́ pé èèyàn kan péré ló fi bíṣu. Má dúró oore tó ń ṣe behind the closed door náà. Lórí Facebook yẹn, ta ló lè pe party tẹ́rò máa kún bẹ̀rẹ̀ yẹn? Ẹ jẹ́ akólà kúrò lẹ́kọ̀ọ́. Ta ló lè control crowd lórí Facebook yẹn? Mèsòrò fẹ́ ṣe bẹ́ẹ̀ dè lásán wọ́n wọnú inbox ní pé kó máa dáwó níbi títí jù mú wọn dé. People already know Dorcas to be a cheerful giver, and that is what she's built for. You understand? Àwọn èèyàn kan wà bó ṣe bí wọn nìyẹn. Kì í ṣe pé ó discover ẹ̀ àti kékeré nǹkan tó ṣe wà nú ẹ̀ nìyẹn. That is why it's hard for her to quit. Tó bá jẹ́ pé nǹkan tó discover nínú fracas, it's easy for her to say that abẹ́ ṣe èrè ní abẹ́ ẹ̀yàwó. Tí Dorcas bá délé ni pé mi ò ṣoore fẹ́ anybody mọ́, ẹ máa ríyàn kan tó ń drag ẹ̀ pé kíní kan ṣe kíní kan, oyè báyìí ló fún mi. Òun ló dẹ̀ sọ pé òun ò ṣoore fẹ́. Ọlọ́ kò lè help ẹ̀ ni. Lẹ́yìn ìgbà tó sọ pé nísìnyí I want to focus on my son. Ṣé máa dúró give away, ṣé máa dúró èèyàn tó ti gbé sórí kíní yẹn tó ti fún lówó pé I just send oyè báyìí sẹ́yìn with receipt ni o. Àwọn ilé ò kì í gbé receipt pamọ́. I just send oyè báyìí sẹ́yìn báyìí. Lẹ́yìn ìgbà tó sọ fún wa, òun fara ẹ̀ ló fẹ́ náà rẹ̀ sọ wípé I'm not going to nísìnyí tí mo ti bímọ o. Anybody má béèrè oore o. Wọ́n kún bẹ́ẹ̀. Àtòní 20k o. Àtòní 10k o. Kí ni ó tẹ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta tó tún fún wọn lówó? Ramadan tó ń bọ̀ yìí, Dorcas máa ti bó ṣe wà yẹn ó ti máa ní plan. Okay, ó lè dúmọ̀ tàdé èèyàn tó sọ pé òun fẹ́ focus torí ọmọ. Ó ní anybody tó bá ṣe the best content òun máa fún lówó. That is the recent one in February that way. She doesn't even have to do anything. That is what she just want to give people, you know, is part ó ti wà nú ẹ̀jẹ̀. Kì í ṣe pé ẹ lè bully ẹ kò stop. Ẹ lè sọ pé torí pé àwọn kan máa yọ, àwọn bó ṣe dálé ayé nìyẹn, àwọn kan máa ya láìmoore dandan nìyẹn. Àwọn kan máa ṣe kíni? Wọ́n máa ya láìmoore bí ilé ayé ṣe rí nìyẹn. Ìyẹn ò wá ní stop ṣoore, ó kàn máa ṣọ́ oore tó ń ṣe ni. Dorcas jẹ́ ọkàn tó jẹ́ pé tó bá ti ẹ jẹ́ n sọ kíní kan fún yín. Ó máa rí move tó ti make kó tó bẹ̀rẹ̀ sí ń ṣoore fún ẹ. But that thing in her will not still stop her from doing oore yẹn for you. That is how crazy this thing is. Ó ti rí move tí Mega make you, but in her mind she still has to assist Mega because she knows that Mega still need assistance. Ó mọ̀ pé tóun ò bá assist Mega, ibo ló ti fẹ́ rí assistant? Ta ló fẹ́ fún Mega lówó? Ẹ jẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀. Kò ní wo ara ẹ̀, kò ní wo pé èèyàn tó ti ṣe funny business bí eléyìí. No, she will want to ní kó níwà àwùwẹ̀ ẹ̀ ni. Jẹ́ kí Ọlọ́run dá mi lẹ́jọ́. Because she knows that they needed help. She knows that they ṣe kíni.
They needed help. Àwọn ọmọ kéékèèké Alábìkẹ́ tẹ́ sọ pé bẹ́ẹ̀ ló ti ṣe ti mọ́ ẹ̀yin amẹ́bọ̀ sí òye kẹ́ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn. Ó ti gbá Alábìkẹ́ sórí ń sìn o. Alábìkẹ́ náà máa ṣe the same thing tálùkù tó ṣe. How can you be sure? Ẹ̀yin lè predict the future ni. Ẹ̀yin ò help ara yín náà. Èmi lẹ́yìn kẹ́ rojọ́, ta ló bá rọ̀rọ̀ wá síwájú yín rí? Ẹ jẹ́ abára wa sọ̀rọ̀ níbi tó dé yìí o. Because you cannot shame somebody that we can see physically pé gbogbo owó tí Dorcas ń pín yẹn tó bá kó tó fi ń lọ cruise every month ó deserve choice ẹ̀. Àìmọye èèyàn tó máa dáwó fún lórí Facebook náà ní kó lẹ̀. Tó bá fi ń cruise every month ó deserve kó máa forí yín gbowó. Ọmọ yẹn ti ṣiṣẹ́ ó ti ṣiṣẹ́ owó ẹ̀ sílẹ̀. But still ó ṣe wọ́n sọ pé we have give away o, we ṣe kinní kan o. You don't understand the heart of giving. This is why I cannot blame her. Èmi náà ti gbé yẹ̀wò pé àwọn ọmọbìnrin ṣoore ni. Lẹ́yìn eléyìí táwọn ìlú bá ṣe téèyàn mi bá tún wá ó tún máa ṣoore fún un. Ó ti fọ́ sọ fún yín. Lẹ́yìn ti Alábìkẹ́ yìí. Ṣé àmọ̀ pé lẹ́yìn ti Fọlá? Níbi tó dé yìí o, I cannot do something like that for somebody else. Irọ́ ni. Tó bá rí pé ẹni yẹn tún ní ìdìrà, òun ló máa gbé sórí. Tí ọ̀rọ̀ àwọn ìyáálé ṣiṣẹ́ alágbo tí ò bá jẹ́ bó ṣe jẹ́ ni, Dorcas is ready to go any length for that woman. Tí ò bá ṣe pé wọ́n attack ẹ̀. Pé ẹ má dá lóhùn o, ó fẹ́ fi ṣe bí ìtọ̀rọ̀ Fọlá ni o, ó fẹ́ fi ṣe kínní ni o. She's ready to go any length for that woman. Ẹ̀yin ni ò lè yé torí pé ẹ̀yin you are not in that circle. Fúnyàn lówó rí o. Ẹ̀yin gbàgbàgbà ni múwámúwá ni kì í fúnyàn. Gbọ́ èèyàn tó ń ṣe wọ́n dáwọ́ fún Dorcas kan tó fúnyàn lówó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Nǹkan tí mo sọ fún yín pé ẹ̀yin tẹ́ gbé ọkàn yín sí donation, it's not donation. She's just a person that loves to help people that are down. Ẹ wo Alábìkẹ́ bó ṣe wà tẹ́lẹ̀. Who among you ló ready àti assist Alábìkẹ́? Ara pé ebi ń pa Alábìkẹ́ náà ló ṣe dé ọ̀dọ̀ Lizozo. Gbogbo alámọ̀. Ara pé ebi ń pa àkáǹtì yẹn ló fi ń jẹun. Ara ẹ̀ náà ló ṣe dọ́dọ̀ Lizozo. But nobody was ready to help. Abike would have gone back to Lizzie if nobody helped her. Because she doesn't have a choice. But when she saw that, òun wẹ̀yìn òun réyàn, ẹ̀yin kọ́ lórí o, ẹ̀yin kọ́ lẹ kówó lọ́yà sílẹ̀ o, ẹ̀yin kọ́ lẹ ṣe anything o. All you can say is that ó ṣì máa betray ẹ. Come on now, you can't just say that about somebody. Ẹ máa respect ara yín tẹ́ bá fẹ́ kọ́ respect yín náà. Ẹ pera yín senior student, ọ̀rọ̀ yẹn ò make sense. Láàrin ara yín gan ṣéjà ò lè bẹ̀ẹ́lẹ̀ láàrin ara yín. Ọjọ́ tẹ́ bá máa tẹ̀ síra yín lójú sí báyìí ó dìkan lé ni. Ẹ̀yin amẹ́bọ̀ senior student ọjọ́ tẹ́ bá máa fẹ̀sẹ̀ kò sí tíìmù tí ò kì í já. Mo rí ọ̀kan tó ń tún jáàgì yewé lórí TikTok ní wèrè wo tún lélẹ́yìí. Kò ń ṣọmọ tíìmù, kò síbi tó ti lè drag anybody. Kò sí tíìmù tí ò rẹ̀ kì í já. Mèsòrò wọ́n jà ju anything lọ, wọ́n tẹ̀ ti di káàmpù tán. Lizozo bọ́ ṣe pọ̀ tó náà ṣe fi ilẹ̀ tó. Kò sí tíìmù tí ò kì í já. Tíjà bá ṣẹlẹ̀ ẹ jẹ́ àṣẹ́tù ẹ̀ ni. Kì í ṣe pé gbogbo èèyàn ló máa betray Dorcas. Àwọn kan wà nínú tíìmù yẹn tó jẹ́ pé wọ́n ti wà lọ́dún gbọ́rọ̀ tí gbogbo agbóhùn ti ẹ̀ mọ̀ tó jẹ́ pé àwọn kọ́ nínú tíìmù yẹn ni tán ọ̀dẹ̀ lè lọ láéláé. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé oníkálukú ló níwà tiẹ̀. So ẹ wá ń tààmù pé torí pé wọ́n assist wọn torí pé wọ́n kó wọn mọ́ra torí ẹ̀ náà ṣe ń betray náà. Tẹ́ ẹ̀ bá kóyàn mọ́ra ọjọ́ tí trailer bá máa gbà àárín yín náà ó sì máa gbà àárín yín kọjá náà ni bí ilé ayé ṣe rí ni. Oko mọ́ra. Bísí àti Lizzy ṣe bí bestie 5 years ni wọ́n back to back ìnájọ́ ń ṣe ṣó bọ́ ṣe bí lè ṣe ń gbélé lè ṣe ń gbà. Kí ló gbà àárín wọn kọjá ṣọ́kọ́ anybody mọ́ra wọn kẹ́ni. Bísí was not even in the warrior team. Wọn kẹ́ anybody mọ́ra kí ó tó di pé trailer gbà àárín àwọn méjèèjì kọjá náà. Things are meant to happen and when things happen ẹ jẹ́ understand pé things are meant ó ní ogún ọmọ ò lè rìn fógún ọdún. People can fight. Okay, mo fẹ́ bèrè kíní kan lọ́wọ́ yín. Tó bá jà tó tún padà ńkọ́ ibo lẹ fẹ́ fojú sí? Àbí àkínrí lórí Facebook yìí. A lot of people wọ́n máa bára wọn jà. Ẹ̀yin tẹ́ wá sọ pé wọ́n máa betray ara wọn. Nǹkan tẹ́ ẹ̀ ń dúró dè nìyẹn. In fact, ẹ̀yin gan is more or less like you are more like an hater because hater nìkan ló máa think like that. If you say you love somebody, ẹ wá sọ pé everybody will betray her, everybody will ṣe kíní kan. Nǹkan tẹ́ ẹ̀ ń dúró dè nìyẹn so that ẹ máa wá lọ fi ṣẹ̀sìn. And the person was laughing. There's nothing funny there. What's funny?
torí pé fẹ́ fi dọ̀kásì ṣẹ̀sìn so ẹ wá ń try láti jẹ́ eléyìí náà ṣì máa bẹ́ ẹjà eléyìí náà ṣì máa bẹ́ ẹjà so that nǹkan tẹ́ ń propose nìyẹn so that by the time tó bá wá ṣẹlẹ̀ tán ẹ máa ṣe àsọ fún ẹ who are you guys kò make sense now you say you stand for somebody nǹkan lè ṣẹlẹ̀ now Alujo ló ṣe mistake now. Look at bí mama ẹwé ṣe dá gbogbo ẹjọ́ yẹn ní orí live video yẹn. Did she say anything about Alabike? She saw the only one person, which is Mega. Ọ̀rọ̀ Mega gan skip mind mi tí mo sọ pé máa ṣe show fún Mega. Máa jayé orí ẹ̀. O sì máa kó sí páńpẹ́ mi náà jọkàn. Bí mo ṣe like ẹ tó ni máa ṣe wọ̀ ẹ́. Until when you see physical evidence of somebody doing something bad, playing funny, moving funny with somebody, that is when you can say that, ṣọ́ra fẹ́ ni. Look at Mama Ewe. For some times now, Mama Ewe has been against Mega. Why? Because of the things she heard about Mega, the things Mega did to her, the things Mega said, and everything that is flying that Mega ló lọ gbé video kan, fẹ́yàn kan, Mega ló lọ sọ fẹ́lẹ̀, tó lọ sọ fẹ́lẹ̀, tó lọ sọ fẹ́lẹ̀. You know, understand? Mega can be moving funny sometimes. Based on that, ni Yewe fi sọ̀rọ̀ Mega. But why will you talk about Alabike when she has never moved funny with Dorcas? Alabike tó dọ̀bálẹ̀ sáàrin títí tó ń roll, you know? How can you just assume, you know, assumption? You have not seen any, me, see Alabike. I didn't see Alabike as a betrayer. She has not even given me, you know, a glimpse. Tí màá fi fúnra pé Alabike ṣekúṣẹyẹ ni Ọlọ́run. She has not given me. She's always truthful. I like her for that. She's truthful. Mo like ẹ fún kìíní yẹn. She's always truthful. She will, you know, ó jẹ́ a funny person. Ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó regard èèyàn. Ó dẹ̀ mọ̀ọ́re. Ó dẹ̀ jẹ́ èèyàn kan tó need help. How can you assume something like that when the person has not even moved funny? And you say, Alabike ló máa bad jù. Pé Alabike náà máa ṣe tiẹ̀. It doesn't make sense. So that's what you're waiting for. You're waiting for the cast team to be fighting for you to be able to do a show. Ẹ dẹ̀ pera yín lọ́rẹ̀ẹ́. Kò make sense now. Who is now the enemy? Is it the haters? Shawọn haters ni don't drag the cast, or you people that call yourself our friends? Think about that for a minute. Kò make any sense. Kò tẹ́ ẹ̀ ń ṣẹnu yín ló yẹ kẹ́ ti máa gbọ́ yẹn. Nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹ́ ẹ má máa deflate from topic. Nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹ́ ẹ sọ pé Alujo fuck up. Alujo dẹ̀ fuck up. Why are you now picking somebody that did not do anything just because you just feel like ó ṣì máa ṣe náà? No, ẹ̀yin náà trailer ṣì lè gba àárín yín kọjá. Ẹ̀yin náà, okay, how would you feel when I say that gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lọ́ndà àmẹ́bọ yẹn trailer náà máa gba àárín wọn kọjá, ẹ̀sìn yín náà ẹ máa gbójú ara yín síta náà níjọkan. Pẹ̀sìn yín náà máa jẹ́ ti gbangba tẹ́ máa tẹ̀ síra yín lójú. Kò séyàn tí ò lè jà. Gbogbo èèyàn máa ń fàyè ìjà alẹ́ ni. Bẹ́ẹ̀ ni, kò síbi téèyàn ò ti lè jà. Bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn, trailer lè gba àárín yín kọjá. Gbogbo yín kẹ́ àtàmẹ́bọ o àtàwọn senior student o kójú yín bàjẹ́ sí online. Síbi tíjà ò ti lè ṣẹlẹ̀ náà. So don't just, you know, doesn't make sense. Oh, you call yourself a friend of somebody and you call your to one be in drag, I be get to my insinuate. Back to Alujo. Alujo pẹ̀lẹ́ o. Ẹ̀yin tẹ́ ẹ pa Ajára tẹ́ ẹ jẹ́ ó dàgbà. Oró ńlá lẹ̀ dá. Nǹkan tẹ́mi kọ́kọ́ gbọ́ nìyẹn. Nǹkan tẹ́mi gbọ́ lánàá ni. Ọ̀nà pa Ajára. Ẹ̀yin tẹ́ ẹ pa Ajára tẹ́ mo ní ṣe bí oyún náà sọ pé ó pa Ajára. Èwo tún ni àwọn wo ló tún ayé ló pa Ajára. The consequence of tatata òun ló pa Ajára ọlọ́dàrí. Àbí kí lẹni mo sọ? Mo máa jẹ́ máa gbé gbogbo ayé gan máa jókòó pé ẹjọ́ kí báwo ni kìíní ṣe rí pé kì í ṣe fọ́ọ̀tì mi báyìí. Pé dókítà ti sọ fún Ajára pé kò gbọdọ̀ lóyún. Ajára fẹ́ fi ẹ̀mí ẹ̀ ṣe ping pong pẹ̀lú Ọlọ́run ọba. Ó dẹ̀ lè win tó bá fẹ́ fi ẹ̀mí ẹ̀ gbá table tennis pẹ̀lú Ọlọ́run ọba. Ọlọ́run dẹ̀, you know, God do what he know how to do best. Ó dẹ̀ sọ pé since you are tired of your life, èmi tí mo fún ẹ ní second chance of living. Ṣé mi mọ nǹkan tí mò ń ṣe ni? Tó dẹ̀ mọ̀ pé kò yẹ kó gbóyún nínú condition ẹ̀yìn. Tó bá tẹ̀ ní gan ẹsẹ̀kẹsẹ̀ wàá flush ẹ̀ bọ̀. Ọlọ́run dẹ̀ sọ pé nísìnyí báyìí tún blame ayé.
pé àwọn ayé ló pa ṣayé ló fún ní twàtwàtwà ni àti kúkúrú àti gíga tó bá mú fọ́ọ̀nì pẹ̀lú okó wàá kú dànù tó bá mú fọ́ọ̀nì pẹ̀lú okó ṣé rí àwọn èèyàn kan wọ́n drag mi wọ́n ní mi ò lẹ́mìí kinní kan èmi wà lára àwọn èèyàn tó pa ẹ tẹ̀lé guilt trip mi ó yẹ kẹ́ ẹ mọ̀ wọ́n ní èmi wà lára àwọn èèyàn tó pé tó bá yẹ pé mo dáwó bẹ́ẹ̀ èèyàn kan ló máa ná ṣe bí àkáǹtì èèyàn kan náà gbé síbẹ̀ ọkùnrin kan èèyàn kan ló máa kówó wa báyìí tó máa kó mi àwọn ọmọ kan dẹ̀ rèé tó jẹ́ pé owó tó fẹ́ lọ dá fún èèyàn tó jẹ́ pé okólódó tó fi lóyún consequence of our own action àwọn ọmọ kan rèé tó jẹ́ pé 200,000 500,000 wọ́n ti lè fi bẹ̀rẹ̀ nǹkan kan láyé wọn kán ti bẹ̀rẹ̀ sí máa ṣe owó tí ò kì í jọ wá lójú yẹn a lot of children ló lè gbé lọ́wọ́ sókè ẹlòmíín wà lọ́sípítù tó jẹ́ pé nǹkan tó ń bàjà oye tó fẹ́ san ẹlòmíín 50,000 ló pàdánù lọ́sípítù ẹlòmíín 100,000 àwọn tó jẹ́ pé àìsàn gbédè all of a sudden àtìyàn tó lọ dóko tó wá ṣàìsàn pregnancy is a kíni pregnancy is like an illness yóò mọ̀ ni o lówó lọ́wọ́ olóńdókó ní 21st century o níṣẹ́ gidi lọ́wọ́ àsobìnrin olóńdókó o tún gbé oyún ẹ wá sọ pé ayé kan ló pa àwọn ayé máa jókòó báyìí ẹ tún sọ pé ẹlẹ́yà tẹ́mùlù tó pa torí pé kò dáwó àbí mo ti dáwó ni ta ló dáwó fíìmù ẹ lè guilt trip mi o ìwọ tó wá accuse mi pé èmi mo pa torí pé mi ì dáwó fún ṣé ìwọ gan dáwó fún mi ní rìsíìtì ibi tó ti dáwó ṣe rí àwa kan wà tó jẹ́ pé a smart jù yín lọ mo máa ń sọ fáwọn èèyàn kan pé for you to be a speaker it takes a lot to ọ̀tọ̀ àwọn tó ń update tó ń kọ kíní o lè lo ChatGPT láti kọ front fún ẹ kó update ẹ ṣé ChatGPT ló ń sọ̀rọ̀ ẹ̀ báyìí àbí robot ni mí wàá kọ update ó máa kún gbogbo page ní within 5 minutes àwa máa sọ̀rọ̀ for 1 hour 2 hours so ìyàtọ̀ wà ń bẹ ẹ̀yin àwọn tó ń sọ̀rọ̀ tọ́rọ̀ ò bá dẹ̀ lọ́pọlọ àwọn èèyàn ò ní ganu sí so ẹ̀yin àwa tá à ń sọ̀rọ̀ ìyàtọ̀ wà ń bẹ àwọn tó ń kọ update wọ́n yàtọ̀ sí yàn tó ń sọ̀rọ̀ try kó sọ̀rọ̀ 5 minutes kó mọ bó ṣe ń rí lára one thing you should understand your comment doesn't freak me you cannot guilt trip me àwa kan wà solid minded we are aware ẹ̀yin kan wà wà aware sympathy lẹ́ máa bá kiri bíbélì ti sọ pé oníkálukú ló máa jẹ èrè iṣẹ́ ọwọ́ ẹ̀ èrè iṣẹ́ ọwọ́ ajára ló jẹ náà kí n tèmi ṣèjọba rán àwa ni if they look for opportunity for you not to even make what you are making nǹkan tó ń wá káàkiri ni po evade tax gbogbo ẹ̀ náà máa gbé jáde ìjọba gan deal with èmi ẹ wá sọ pé kí wọ́n máa ṣàníyàn kan torí pé lọ dóko ó rárá ó dàgbà ó tó bá dóko wèrèwèrè kan tó wá lóyún tó wá end up sí hospital tó wá ń bẹ nàìjíríà bó bímọ kan màá tún ráwọn kan tó gbọ́mọ dání pé kinní kankan wá ṣàánú I don't care àwọn táìsàn ń ṣe gangan in fact níbi tí mo dé ń sìn máa kìtẹ́ ìṣàgbàlagbà mọ́ in fact ọmọdé tí mo mọ̀ pé òkè o eléyìí tára ẹ̀ bá yá ó sì lè lọ síta ó sì lè lọ ṣiṣẹ́ ó sì lè support family ẹ̀ ìyẹn gangan là ń sọ. Moving on, Alujo pẹ̀lẹ́ olórin pàjáwìrì ìwà àti Portable báyìí ó yẹ kẹ́ gba Grammy ni kú iṣẹ́ takuntakun Ọlọ́run let's be frank mi ò mọ̀ pé òun kọrin ọlọ́dí first it came from the name Alujo okay it's my fault bẹ́ẹ̀ mo accept Alujo gan means like olùlùjọ ni náà èmi rò pé radio station ló ní àbí FM sọ̀rọ̀ ní ẹ̀ náà kì í ṣe olórin the first time I saw you sang was ìgbà tó ń drag ẹ̀ pé o kọrin fún Dorcas I swear to God I didn't know you real ìwọ àti bàbá Mohbad you are full of surprises Ọlọ́run mi mọ̀ pé òun kọrin but that being said number 2 mo ti rí foundation mi ò ní parọ́ mo ti rí foundation ẹ̀ rí when they were dragging you I always see the things you are doing in fact yàtọ̀ sí yẹn nobody really keep up with you like that Alujo keeping up with Alujo rí pé àwọn èèyàn sọ pé ṣé òun kọrin ni look at the comments from there pé
Mama gan sọ pé àwọn ọba ò mọ̀ pọ̀ nǹkan ni. Your foundation, I've seen it once when somebody was dragging you pé kọ́ má dáwó fún ẹ ìgbà yẹn lèmi rí pé o ní foundation èmi gan ò mọ̀ tẹ́lẹ̀. You understand? Number 3, take it anywhere. Dorcas tó jẹ́ ká mọ̀ ẹ́ àmọ́ yan we don't know who you be. We don't even want to know. So take it or leave it. You the fame tó nílé ni ó ti lè máa rákòrò but fame tó nílé ni ìjàlájà ẹni Dorcas máa máa jẹ́. Take it or leave it. Sori wọ́n pè ẹ́ wọlé lánàá mama ẹ God bless you mo like bẹ́ẹ̀ ṣe ó wọ́n sọ kinní kan ó lóun rò pé ó ní inú dùn bí mama ẹ ṣe pé ó wọlé òun ti wò pé mama that guy is the most manipulative ẹ jọ̀ọ́ lọ wo show mama ẹ yẹn wọ́n sọ pé Alujo is here or something. Is the most manipulative person I've ever seen in my life. And I think that, let me tell you how this, I've dealt with somebody like that before. Yeah. I've dealt with somebody like that before. They are not like that when you first meet them. In fact, it's not even about money. They are, these are people that they know how to change like a chameleon. Man, it was not like that. Of course, you should know Dorcas. Dorcas is a no-nonsense person. But she's also nice tó bá rí funny business báyìí ó máa tẹ̀ sí yàrá yẹ lójú ni kó ní kálukú dàrú kó máa lọ òun ló máa kọ́kọ́ ṣe show tán kámẹ́rà fún ẹgbàá bóyá wèrè abẹ́ ṣe èrè ni kó sì lọ jàre. Dorcas is not ẹ kọ́kọ́ fi ọ̀rọ̀ ògùn lẹ̀ pé Alujo fún Dorcas lórógbó lògùn fún ẹ kọ́kọ́ gbé yẹn sẹ́gbẹ̀. We will get there when we get there, and if we don't get there I don't care. But let's talk about them òyìnbó yẹn ó dẹ̀ sá lọ sínsìn the human part of it. What do I mean by human? Like the visible, the normalcy pé nǹkan tó normal tó ṣẹlẹ̀ mẹ́yẹn pé ìgbà tí Dorcas mọ Alujo ṣe mọ̀ pé Alujo was never like this. Kò sí tó bá jẹ́ pé bó ṣe ń sọ̀rọ̀ tó ń fi gbéraga sí ni Dorcas ṣe mọ̀ Dorcas àti dàdànù tipẹ́ mo máa ń study èèyàn lórí social media yẹn Dorcas òun kò gba nonsense o. But you know how people pretend. How people pretend like, you are my heaven, you are my head, you are my this, you are my that, you are my, people pretend. Why? Because of what they want to get. So but what then? What of get it? You will now see them. I know Dorcas was not talking yesterday on that live video. Why? Because to her, she feels like this person is a stranger. The way Alujo is talking. Tí wọ́n bá sọ pé ọ̀dọ̀ odó ló ti dáwó fún ẹ ọ̀dọ̀ odó ló ti kọ́lé ọ̀dọ̀ odó ló ti ra mọ́tò, which is, my dear, Alujo sọ pé mo ti ní ilé kí tó mọ àwọn odó wọ́n gbéṣẹ́ fún mi ni ó yá wèrè ni. See, this is why I enjoy what I do, because we were there o ṣó mọ̀ pé kì í ṣe pé wọ́n wá sọ fún wa àwa we were ó ní àwọn tíìmù Dorcas wọ́n gbéṣẹ́ fún ẹni iṣẹ́ wo? No, tell us. Iṣẹ́ wo? Ẹ gbà mí kẹ́. You were not moving with Dorcas because ṣé iṣẹ́ tó gbé fún ẹ ló lọ ṣe ní ṣe Radinson ni wọ́n gbéṣẹ́ fún ẹ ní Radinson ó máa sọ Radinson ìyálàjẹ́ ẹ̀dẹ́ bẹ́ẹ̀ rí ẹ wò mí ò fẹ́ dàrú but ṣe mọ̀ tó bá ti yí bẹ́yàn náà orí nìkan gbóná ṣe ló ṣe mí kí ìyẹ̀wé gbé mi sórí láìpẹ́ lánàá kí bojú yẹ ẹ̀jẹ̀. Ìwọ sọ pé àwọn odó gbéṣẹ́ fún ẹ ó máa sọ sínú Radinson iṣẹ́ mélòó ló gbà ń lé ayé ẹ̀ tó dé ó dé dá ṣùgbọ́n ọ̀kadà ni wèrè ẹ̀ ń gbà gùn kiri. Ó ní iṣẹ́ náà gbé fún ẹ ó dẹ̀ ṣiṣẹ́ wọn ó ní you always appreciate. You don't appreciate. Let me tell you something. Nǹkan tí ò yẹ ni pé ó rò pé wọ́n fẹ́ yẹ̀yẹ́ ẹ̀. Sorry, yesterday you should have been a perfect time, or was it today? Ẹ wo pressure ti wà àná ni ẹ má bínú. For you to defend yourself, but you just ridicule yourself. Everybody ganu sí 1.7, 1.8, not ganu sórí life yẹn because a lot of people don't even understand what was going on. You understand? A lot of people were just there because kí ló tún ṣẹlẹ̀ ntí ta ló tún jà ẹlòmíì go mọ̀ ẹ́ Alujo ẹlòmíì àwọn kan ò mọ̀ ẹ́ àwọn tí ò mọ̀ ẹ́ ló pọ̀ jù. Kí ló ṣẹlẹ̀ sí everybody want to
àwọn tó tiẹ̀ mọ̀ ẹ́ gan tó yẹ pé bí àárín náà ti join àbí tán ò bá wa bẹ̀rẹ̀ so àwọn yẹn náà tún wá so everybody was like okay let us hear ọ̀dọ̀ màmá ìwé náà lẹ́sìn lè gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ because ó máa gbá àwọn méjèèjì wọlé ni. People wanted to know you that yesterday. Àná yẹn ló wá jẹ́wọ́ irú èèyàn tó jẹ́. Nǹkan tí ò wá jẹ́ mi. People wanted to know you. Excuse me. That yesterday. Ó kàn bullshit ara ẹni. Sórí tó bá jẹ́ pé òun lọ́gbọ́n, ó yẹ kó o ti mọ̀ pé platform tó wà yìí set up ni o. Ben, I'm not saying it in a way that kini set up tí mo mean ni pé you are coming there to defend yourself. Ibẹ̀ yẹn ló yẹ kó o ti play like a dummy. Kì í ṣe ibi tó yẹ kó o ti máa gbéraga. Ibẹ̀ yẹn ló yẹ kó o ti pé màmá kò rí bẹ́ẹ̀ o. Màmá kò rí bẹ́ẹ̀ o. Nǹkan báyìí ló ṣẹlẹ̀. Mi ò dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe rò ó nìyẹn o. Ìgbà tẹ́ni yẹn sọ̀rọ̀ yẹn Ọlọ́run mo ṣe ṣó o. Mo sọ fún àwọn ètà pé kì í ṣe bẹ́ẹ̀. Sórí aká ẹ o. Kì í ṣe pé kíní o. Kì í ṣe pé àká ẹ o. Alujo. Aká ẹ o. Kì í ṣe pé àká ẹ o. Kì í ṣe first time. Ó ń ju ṣọ́ọ̀bù lóríṣiríṣi o. Kò sẹ́ni bọ̀dì tó ráyè ti ẹni òun. Dọ̀ká sọ kíní kan. Ó ní tó bá ti bí eléyìí tó bá ti bí yẹ ẹ̀dánù yín kó tọ kámẹ́rà kò ṣe ṣó. Kì í ṣe by updating o. Kì í ṣe by kó máa fohùn lẹ́ o. Tó bá ti mọ̀ pé o kójú òṣùwọ̀n ìwọ tán live kó go live kí ló fi ń ṣèyàn. Tó bá ti mọ̀ pé o tó bẹ́ẹ̀ ìwọ go live kó sọ̀rọ̀ sí. Wọ́n sọ̀rọ̀ picture tó dá wàhálà lẹ̀. Ó kẹ́rù jáde kúrò nílé. For you to even take somebody as dear to you, somebody you call your friend. Kí ní picture ọ̀rẹ́ mi sínú ilé ńsìn, I can never put it on the floor outside. Okay, that's it. Wá sọ pé ó kẹ́rù síta, ẹ̀dá gbogbo ẹ̀rù, ẹ kẹ́rù síta. Then picture yẹn ìta ló wà torí pé ẹ kẹ́rù síta. Let us say you are forgiven. Then somebody now said, ọmọ ẹ̀lẹ́ kọ́ leléyìí. If I remember vividly, you were so dismissive. Onítàní, oní kò sọ̀rọ̀ lórí ẹ̀jà rẹ̀ kúrò lórí yẹn. The way you said it, Alujo, wọ́n drag Dorcas, ó dẹ̀ mọ̀. Only walk on cruising. That is not cruising. That is not checking it. That is not cruising. You know exactly what you're doing. You know that way. Maybe, okay. And you're going to comment kíní kan bóyá ojú màmá fò ni. Èèyàn yẹn sọ pé maybe báwo lẹni yẹn ṣe sọ yẹn náà. Ó ní maybe he want to come back to fracas. Ó pé ṣe mọ̀ pé ayé gbà yẹn tó ń ṣiṣẹ́ Lizzy. Ó rí nǹkan sọ. But since by there is no money, there is no videos, there is nothing. The NGO don't ṣe kò lọ síwájú kò lọ déédéé. Orin tó ń kọ gan àti ẹ̀gbọ́n pọ́npọ́nrin. Because wọ́n ṣe jingle bí wèrè lórí social media. Ìwọ ló bàbá wa ṣe jingle. Mo lẹ́nu ọjọ́ mẹ́ta kan náà ṣì wéyàn kan tó máa ṣe jingle mi ti ẹ̀mọ́ platform tó ń sọ pé ta ló ń ṣe jingle ẹjọ́ ẹ bá wa pè wọ́n o. I need the jingle fún kankan. So the attention was not there. And maybe he want to come back into fracas. Maybe that is why he's trying to throw sub at Dorcas, you understand? Because if you call your friend, if you call somebody your friend, if you say Dorcas okay, sure guy, you go to buy well if you call somebody your friend and you dismiss the person's frame, tó fi ọwọ́ ara ẹ ṣe, tó gbé sínú ilé ara ẹ. In fact, after ìgbà tí mo ti kẹ́rù mi wọlé, màá wá tó wá gbé frame yẹn. Ṣebí frame is a valuable something gan. Tójò bá lọ rọ̀ tó lọ pa frame yẹn mọ́ bẹ́ẹ̀ nǹkan. Your home frame, why is it not there? Ṣètìrínsìn tó lọ́mọ nípa àlùjọ mọ́ nǹkan tó ń ṣe. Tó bá yẹ pé o kó gbogbo frame lé, tó bá ń kó ẹrù kúrò nílé, gbogbo àwọn frame ojú kan ló máa kó sí kó má bàa fọ́ bí inú box kan àbí nǹkan kan. Kí ló dé tó yẹ pé frame Dorcas nìkan ló wà lẹ́ẹ̀lẹ́ mẹ́rin? Bí pé something you done. Where is your home frame as well? Why is your frame not even beside it? Tó bá yẹ pé gbogbo frame ló kó papọ̀, wọ́n lè má rí frame Dorcas kan, but it's like you just toss it out. Tó bá yẹ pé wá rí pé wọ́n drag Dorcas, bí o ti wá kẹ́rù padà wá sínú ilé, o wá hang frame yẹn, wá video frame yẹn, ẹ̀yin aṣièrè tẹ́yìn drag Dorcas ń jọ̀sìn, ó ní o, frame ẹ̀ dé inú ilé mi o, ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀, but you didn't do anything to defend her. And you are on live video trying to manipulate us as if we don't know what we saw you do.
is your audacity for me, or no? It's your audacity for you to think that you're smart. Wọ́n ní Dorcas olóore ẹni, wọ́n ní màmá kì í ṣe olóore mi. Dorcas ló gbé ẹ débi tó dé nígbà tó wá ò lójú òótọ́ níná. Nǹkan tó fi ń pè é láfọ́jú gbẹ̀rìgbẹ̀ nìyẹn, afọ́jú ọlọ́kadà, gbogbo orúkọ burúkú tó fún ẹ nìyẹn. Àmọ́ nǹkan tó ń wo àmọ́ bó ṣe rí nígbà tí ìwà àtàwọn Lizzy ìjà àmọ́ bó ṣe ń crop ẹ káàkiri. Mi ò ní àwọn fọ́tò yẹn mọ́. Tí ojú ẹ̀ kan tó ní wọ́n bàdàn bẹ́ẹ̀ ní wọ́yọ̀. Ó sì wà bẹ́ẹ̀ náà lẹ́ni òbọ̀ nísìnyí o ti chop up. We saw the drastic change when you met Dorcas. Ó ní Dorcas ò kówó fún mi o, ó wà lórí life o, kò kówó fún mi rí o. But àwọn ọmọ odó ń support ẹ̀ náà. Who told the ọmọ odó to support you? Ṣé o máa sọ pé ò gbowó kan látọ̀dọ̀ Dorcas Kìṣí? Iṣẹ́ wo gan ni Dorcas níyì tó máa gbé fún ẹ? Ṣé orin ló bá kọ ni? At least ó yẹ ká ti rọrùn àbí kí ni? Foundation ni òun ní foundation. Kí iṣẹ́ wo ni Dorcas wá gbé fún ẹ tó sọ pé wọ́n gbéṣẹ́ fún ẹ ni? You are just a bloody liar. You are a bloody liar. Àmọ́ bó ṣe rí tẹ́lẹ̀ tó nà sọ̀rọ̀ báyìí tí gbogbo ẹ̀ ò tiẹ̀ dá. Ó mọ bó ṣe ń bú ẹ ń gbà yẹn. Ó ní ọmọ olóòórùn tó ń gbé ń gbẹ̀rìgbẹ́ ní Dorcas ń tẹ́lẹ̀. And you know one thing I love about Dorcas? She doesn't care about what people say about you. Once she loves you, she loves you. Tó ń pè ẹ́ lólóòórùn gbà yẹn pẹ́ wo ọ̀kadà ni. Mo ní fídíò ibi tán ti crop ìwà àti Dorcas lórí ọ̀kadà. Bẹ́ẹ̀ni, tán drag ọmọ yẹn gbogbo báyìí. Kò tún mind, ó tún bá ẹ gun ọ̀kadà yẹn. Ó lè mọ́rẹ́ tó máa fi kú o. Do you know who Dorcas is? Èèyàn tó ń wọ business class British Airways. Tó ń wọ Rolls Royce, tó ń gba convoy, tó ń gbẹ gbogbo. Ó gorí ọ̀kadà pẹ̀lú ẹ̀ tó ń sun rádínsìn. Kì í ṣe torí pé kò sówó, torí pé ìfẹ́ tó ní sí ẹ. Àwọn èèyàn sọ pé you don't want to come close to Dorcas anymore. Àbí báwo náà tẹ̀ ṣe sọ oríṣiríṣi nǹkan làwọn èèyàn kàn lọ. But because you are not as close as before to Dorcas, that's why you feel like you can just be jabbing her. Because let me tell you something. Reason don't support more got on shame. If you look at it very well, ìgbà tí ìwà àti Dorcas tẹjọ́ sunu rádínsìn, update o ju frame ẹ̀ síta o. Ìgbà yẹn tó ń gbé káàkiri pé ẹjọ́ ń dóra yín, ẹ bára yín sùn ní ẹjọ́ sórí bẹ́ẹ̀dì o. Ó máa sọ nǹkan kan. Torí o mọ̀ pé tó bá sọ̀rọ̀ wọ́n máa kick ẹ. Ìgbà tí bàbá ẹ̀ ò gbẹ dé rádínsìn rí, wọ́n máa kick ẹ out of the room. Ó máa sọ nǹkan kan. All of a sudden, kò ṣoore fún mi o, kò fún mi lówó o, mo ti níṣẹ́ kí tó mọ̀ o, mo ti ní kí kan tó mọ̀ o. Ó dáa náà bẹ́ẹ̀. Àwọn odó mo máa appreciate wọn ni o, mo máa ṣe kíní kan. You don't show it. Sórí humility, òun ni mo sọ pé you have the opportunity for you to ṣe kíni, for you to hide. Ó yẹ ṣé o mọ bó ṣe máa ń disguise bí chameleon yẹn, ló yẹ kó tún sáré disguise lórí life yẹn, because that is where the world is watching. They want to know who you are and you fall their hands. Well, I'm mọ̀ Dorcas did a lot for you, brother. Dorcas did a lot. She lost her team. People left her because of you. People insulted her because of you. People call her a slut because of you. The worst is because the way you are talking, wípé wọ́n ní èèyàn kan tó sọ pé bóyá o mọ̀ọ́mọ̀ fìyàwó ẹ̀ sílẹ̀ torí pé o rò pé o máa já mọ́ Dorcas lọ́wọ́ ni. Maybe that's why you're hungry, because something is definitely making you hungry. Baby, I'm Dorcas máa mú ẹ lọ UK, wàá da citizen torí citizen náà lọ́nà. But it doesn't work out like that. Maybe that's why you're a little bit hungry, and the resentment and the funny movement, you know, and the updates. And when Dorcas even updates, but yes, I'm talking to you. Why would you stage a show for Daddy Infinity? Look at the response. That's not a cruise. That is shaking it. That is not a cruise. You resent Dorcas. Ó ní kò sí nǹkan tó kàn ẹ́ pẹ̀lú donation. The same donation tó sọ pé wọ́n ń gbéṣẹ́ fún ẹ. Ó sọ pé ò gbowó lọ́wọ́ wọn bọ̀ wọ́n ń gbéṣẹ́ fún ẹ. Ìgbà yẹn ló máa parí ilé.
Ìgbà yẹn ló máa ra mọ́tò lọ́pọ̀ owó ara ẹ ló fi rà. Ta ló gbéṣẹ́ wọn fún ẹ? Ta ló jẹ́ káyé mọ́ ẹ? Ó ṣe rà kó tó di pé ò mọ̀ wọn. Ó ríra. Bọ̀dá ọlọ́kadà, ṣó o ríra? Afọ́jú ọlọ́kadà, ṣó o rí gbogbo ẹ̀ rà kó tó di pé o mọ̀ wọn? Ó mọ̀ wọ́n tán. Godmother, godfather, gbogbo náà introduce ẹ sí, gbogbo ọmọ ewé náà introduce ẹ sí. Ìwọ gan fún fúnra rẹ sọ pé wọ́n patronize ẹ o, wọ́n ṣe o, wọ́n ṣe kinní kan. Ìfẹ́ táwọn èèyàn ní sí Dorcas náà fi patronize ẹ o. O tún dé ọ̀dọ̀ Yewé ní kò kọrin apology. Òun Yewé mọ̀ just because you are trying to apologize. Ọlọ́run kan tí màá kọ́kọ́ sọ nìyẹn. Ẹ̀yin èèyàn. Mo fẹ́ wá manipulate ní nǹkan tó bá ti lè jẹ́ kí màmá Ewé pè mí online. I am there to manipulate, to let the world see me as if I am innocent. Lóòótọ́ ni, I did not see it that way. Mama, you are right. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Dorcas, I beg you, I apologize. Má bínú. Màmá sọ kinní kan, ó ti ẹ̀ rórí ọjọ́ kan. Ó kọ́lé, ó ra mọ́tò, ó ṣe gbogbo nǹkan mèremère. Ó wá sọ pé ọ̀rẹ́ ẹ ló jẹ́ o, kì í ṣọ̀gá ẹ o, kì í ṣaláàánú ẹ o, ọ̀rẹ́ ẹ ló jẹ́. Ọ̀rẹ́ mélòó gan ló lè ṣerú nǹkan tí Dorcas ṣe fún ẹ pẹ́? O lọ́rẹ̀ẹ́ láti kékeré. Ọmọ ìyá ẹ mélòó ló lè ṣe fún ẹ? Ibi tó ti ń bọ̀. Wọ́n ní odò tó bá gbàgbé orísun, gbígbẹ ló máa gbẹ dànù. You have let people understand who you are. Níbi tó ti ní time láti, wọ́n wá ní kó máa apologize, but look at the way tó bó ṣe ń yọ́bọ́rọ́ tó ń yọ́bọ́rọ́ just because you don't want to apologize to your helper. Dorcas took bullet. Oh my God. Bullet ẹ sọ pé Dorcas ò gba bullet for Fọlá. Dorcas took bullet for Alujo. I wasn't a team of Dorcas then. Ó yẹ kẹ́ ẹ mọ̀. But coming from àwa ẹ̀gán, èmi, mo tẹ̀ tí gbàgbé, èmi ẹlẹ́yà tẹ́mù, fọ́tò ẹ̀yìn méjèèjì lórí ọ̀kadà, mo máa ń gbé káàkiri ni. Dorcas took a book. Ọlọ́run, nǹkan tá a fojú Dorcas rí. Ìgbà tí mopstick náà ṣẹlẹ̀ àti mo pín, nǹkan tá a fojú Dorcas rí. Just because of you. You don't understand. Tí o bá gbówó fún ẹ, ó máa fẹ́ tú tì mí olóòtú o. O lè mọ, you will not know the gravity. Ṣebí Dorcas ló ń feel pain yẹn. Ìwọ ò lè mọ gravity yẹn. Why? Because you are not the one there. She is the one shielding you pé èèyàn mi lélẹ́yìí o. Ó náwó tán báyìí ni pé èèyàn mi lélẹ́yìí o. If you don't want Alujo, that means you don't love me. A lot of people left. A lot of people call her a slut. A lot of people. Ní ẹjọ́ máa ń bára yín sùn lórí nínú room ni, ẹ̀ ń sùn sórí room ni. Ibi tó tún gbé dé, ìgbà tó ọmọbìnrin yìí tún bímọ, wọ́n sọ pé ìwọ ló lọ́mọ ọwọ́ ẹ̀. Why? I don't think anybody in your life has ever loved you the way Dorcas loved you. She doesn't love you more than like a friend. She loved you more than a friend. The worst ni pé ẹ dóra yín, that's the worst. But she loved you. If you see Dorcas, kó tó lè bring guard ẹ down, kó tó máa gbórí léyàn lára, ẹ jọ wà ní mọ́tò gbórí lé ẹ. She trusted you. Ìwọ ló wá jáde lẹ́nu. She's just my friend. She shaking it kan, you are just defensive. Dorcas, má bínú. I'm sorry. Fuck up, man. David Infinity, no. Daddy, ẹ má bínú. I'm sorry. O kò ń yọ bọ́rọ̀ orin tó nǹkan náà. O ń ṣe bí ọ̀tẹ̀. My dear, ó dé social media yìí, ó dé lẹ́yìn wa ni. Àwa ti wà ń bí tipẹ́. We know how everything dey work. Nígbà tí Lizzy sọ pé òun wá ẹ kiri o, tó ń sunkún lórí social media, nígbà yẹn pé wọ́n ń track ẹ káàkiri, àwọn wo ló gbà ẹ lẹ̀? Tó ń sọ pé iṣẹ́ náà gbé fún ẹ. Nígbà tó ń sunkún tí wà tí Lizzy tẹjọ sunlé ara yín, tẹ dá sí rọ̀fù fúnra yín, tí Lizzy fẹ́ máa bọ́ ẹ kiri tó fẹ́ gbé ẹ. Àwọn wo ló gbà ẹ lẹ̀? O ò lè mórè tó máa fi kú. Ìgbéraga dẹ̀ ló wá síwájú kí ni ìparun. If somebody loved me to that point, kò sí nǹkan tó lè ṣe ní ayé tó lè dùn mí mọ́. Mi ò lè bẹ́ẹ̀ jà, ó bá mi jà, a máa parí ẹ̀. Because o ti go far more than anybody can go for me. Ìyàwó ilé ẹ, ex ẹ, ṣó go far fún ẹ bí Dorcas ṣe go far. Ó ní mo sọ pé lórí social media ilé mi, Dorcas ló jẹ́ ká mọ̀ ẹ́. Kò sí anybody tó mọ̀ yẹ ẹ rí.
You should have just been another forgotten person that fought with Lizzie. Who picked you up? Who helped you? Who gave you hands when you were down? You should have just been another forgotten issue with Lizzie. Lizzie should have just dealt with you. But Dorcas picked you. Fought. Ara pé ń báyọ̀ ọjà náà lọ̀rọ̀ David Infinity tó fi jáde. Wípé yẹra fún bọ̀bọ̀ yẹn o, owó ọwọ́ ẹ̀ ló fẹ́ wá gbà o. Ara pé ń bá àwọn èèyàn náà jà. Ṣó gbọ́rọ̀ sí David Infinity lẹ́nu? Ṣebí nǹkan tí David Infinity sọ́njọ́ yẹn, ṣebí òun ló pààyàn àṣẹlẹ̀ tó fi ń sọ pé yẹn kò kówó fún ẹ rí o, kò ṣe kíní kan fún ẹ rí o, wọ́n gbéṣẹ́ fún ẹ ní o, kò dé ṣiṣẹ́ wọn fún wọn. Yẹra fún bọ̀bọ̀ yẹn, owó ọwọ́ ẹ̀ ló fẹ́ wá gbà. And you just proved what the man said to Dorcas. Or wherever you hear that from. Was he wrong? Mo ti ní mọ́tò kí tó mọ̀ wọ́n, ìwọ ní mọ́tò. Ọ̀kadà táwa ni Dorcas fólé lórí ń gbà yẹn ní Naija. Ìwọ ní mọ́tò. Mo ti nílé o kí tó mọ̀ wọ́n, mo ti ń ṣe kíní kan. Ó ṣe nǹkan kan. You were Lizzie's speaker. Why? Because you think you can receive anything from Lizzie. Nobody knows you. Ìgbà tí wà tí Lizzie dàrú gan ni, àwọn Dorcas ló jẹ́ ká mọ̀. Kò sí ibi tó lè rojọ́ yẹn dé. Àwọn ló gbé ẹ síta, àwọn ló gbé ẹ gòkè. Gbogbo nǹkan tó mèremère tó ṣe lénìí àtàrà wọn ni. Kò sí bó ṣe fẹ́ manipulate ẹ. Iṣẹ́ wo ló ń ṣe? Iṣẹ́ wo la mọ̀ mọ́ ẹ? Àtàrà wọn ni. Meeting Dorcas, going this place with her, doing this with her, telling people àtàrà wọn ni. I don't know bóyá o ti mú ẹ meet Mọ́mì Rosula o. Tó bá yẹ kó tún ti meet Mọ́mì Rosula, àtàrà Dorcas náà ni. Àwọn tó lọ yẹn ṣó fẹ́ kó wọn padà ni. Orí ẹ̀ burú. Àwọn tó lọ yẹn ṣó fẹ́ kó wọn padà ni. Nǹkan tọ́mọ yẹn ti fojú wì ṣó fẹ́ kó wọn padà ni. Àwọn hater tó ń drag ọmọ yẹn, show of shame tó tún ṣe yẹn. Àwọn hater yẹn wọ́n tún ganu sí pé ṣe bá sọ fún yín. You just concluded everything that you were throwing shade, because if Mama did not force you, you were not even going to apology gangan ló give yẹn. Ìwọ tó jẹ́ pé ọ̀rọ̀ Infinity ṣẹlẹ̀, ó bẹ́ sínú studio ẹsẹ̀kẹsẹ̀ ló release orin. Wọ́n sọ pé kó apologize sí, ó sọ pé it's still going to take some times. Ìwọ ni àbí tó bá ṣe lórí life. Orí life gan tó ti ṣe nǹkan tó ń pè ní apology ni. Wèrè ló pè wá ni. Àṣírí bíi tiẹ̀ ló pè wá ni. Wo jọ̀ọ́ tan kámẹ́rà o. Tan kámẹ́rà. Nǹkan tẹ̀mí ń dúró dé nìyẹn. You are a coward. O ò lè tan kámẹ́rà. O dẹ̀ fẹ́ máa throw us up. Ó ṣí èrè ni. Tan kámẹ́rà. Gbé wa débẹ̀. Kí ló wà ń bẹ̀? Pátápátá ẹ dóra yín rí. What's the worst that can happen? Kí lójú òrìrì? Ṣé kíní ẹ̀gàn ò ti wà nínú speculation gan kó tó di pé kíní? Pátápátá ẹ dóra yín rí. Bọ̀ nǹkan tá a máa fojú ẹ̀ rí lórí social media. Agbára ẹ ò ní lè gbé. Ẹ̀mí àgbọ̀n. Are you mad? Wọ́n débi wá ń sọ̀sọ̀ kú sọ. Àmọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ni. Bébí ló pè wá ni. Wọ́n á fún àwọn hater ọmọ ọlọ́mọ ní rẹ́sípì láti máa jẹ́ kán drag ẹ̀. Ó wá lóhun cruise. Èèyàn máa ń fowó lórí ẹ̀ cruise ni. Èèyàn tó gbéṣẹ́ fún ẹ olóore ẹ̀ ni. Tó bá yẹ pé iṣẹ́ ló fẹ́ dúró lé lórí. Wípé wọ́n gbéṣẹ́ fún ẹ ní o dẹ̀ ṣiṣẹ́ wọn olóore ẹ ni, because kò fẹ́ kébi pa ẹ́. Ara iṣẹ́ òun náà kan ló ti kọ́lé ni, ló ti ra mọ́tò, ló ṣe gbogbo nǹkan tó ń ṣe. Wọ́n á fún àwọn hater ẹ̀ ní ó ní since I cannot have you, I will be giving your hater kíní material to be using to drag you. Ọ̀rọ̀ tó sọ ó ṣe ti frame, ó ṣe yẹn ó lọ. Òun update káàkiri, ó ṣe yẹn ó lọ. Ó tún mú David Infinity, ó tún ṣe update fún Dorcas. Màá tó bá fẹ́ gbé wa débẹ̀ ni. Má máa kó máa ṣojo. Gbé wa débẹ̀. Ìjọ yẹn ká bójú ìyá ẹ̀ jẹ́ lórí Facebook. Àbó ṣí èrè ni. What a nonsense. No, what an idiot. Ọlọ́run. This Smello. Smello bọ̀bọ̀ yìí sẹ́. It's not a shade o. Kì í ṣe shade. It's a Smello. Smello ni nígbà tó ń mu dé. Olówó ṣe bẹ́ẹ̀ ni pé òun ti kí ni wèrè gan ni? Kí ló ní? Kí ló tí ì ní gan?
ló ṣì òun wá British passport káàkiri ó lè ń wéyàn tó máa fẹ́ tó máa fún British passport tó bá yẹ pé dọ́kàsì náà fẹ́ lóòótọ́ ó fún British passport nǹkan tó ṣe yìí náà ló máa ṣe aláyé bàjẹ́ ni ó rò pé lásán ló fi ẹ́lẹ̀ ni ó ti rí ìwà ẹni náà if a woman can go from head to moon for you but náà bá ti lè rí pé nǹkan kékeré ló ṣe báyìí wọ́n máa ṣẹ́ẹ̀fù wèrè ẹ̀ dànù ni nǹkan tó ń bí ẹnu nìyẹn náà. You want to be controlling that girl. You want to collect British passport. You want to be the only person. Show more. My head to the move funny. Why are you doing like that? What she lọ jàre? Only jingle don't she show only now no go ta ló ní ẹ help. Orin tó kọ fún Dorcas fún birthday tó yẹ pé tó foni o drag Dorcas. Orin happy birthday Dorcas tó kọ. Ṣé bó ṣe ń kọrin náà ni? Ó jẹ́ lọ ṣe plumber kó gbéṣẹ́ orin ilẹ̀. Jẹ́ lọ ṣe plumbing. Wọ́n tó gbádùn ayé. Ọ̀dẹ̀. Nígbà wọn ti gbé ẹyọ wọn tẹ̀ dá tó ti gbé wèrè wọ plane. Láti wọ ó wọ plane rí láyé ẹ̀. Lẹ́yìn ṣe Dorcas ló kọ́kọ́ gbé ẹ wọ̀. Wọ́n pé bọ́ gbé wọn fún ní British passport náà ọmọ yẹn fẹ́ náà ni. Bó ṣe máa ṣe náà lélẹ̀. Bí ẹ ò pé jẹ́ lọ wá nǹkan tó ń ṣe àtòní òṣì tó ń kọ káàkiri yẹn ó ní it's not your calling ó lè láǹdì ẹ̀ àṣà àti fi ti gbọ́n ni o ta ló fẹ́ invite ẹ̀ ta ló fẹ́ pẹ́ ó kọ́ ní birthday fún yàn ṣe ló dàbí orin òkú mélòó ló ti gbéṣẹ́ fún ẹ tó náà ń gbéṣẹ́ fún ẹ kí náà ń gbé fún ọ̀dẹ̀ mo sọ pé tó wá ti bí ìyàlá kú di àìta ìwọ ṣe ṣó bọ́ọ̀ta kò ṣe ṣó apology tó ṣe yẹn apá rẹ ló ṣe sí o orí wọ́n fọ̀ ṣẹ́ ṣe ni ìṣe kò fẹ́ ṣe ìwọ ṣáàyè ṣe ṣó fọmọbìnrin yẹn wọ́n máa gbé ẹ débẹ̀ nǹkan tó fẹ́ yẹn gángan wọ́n máa gbé ẹ débẹ̀ o ìyẹn kò jẹ́ bó ṣe jẹ́jà rẹ̀ jà wà ẹ mọ̀ nǹkan tó bá feel about this video down below. God bless you. Have a wonderful day. Bye.